ẹgbẹ́ náà gbogbo líyàlé ẹ̀yin lẹ́tù kú múra sílẹ̀ rẹ́kọ̀dù wa tuntun tó ń bọ̀ ní world cup tá a pè ní 3 o'clock ọlọ́run ló gbàgbọ́ tírí lẹ́dà yàrá mo ṣe ọlọ́run ò dójú tì mí ó fi sẹ́mi yìn mí o ọlọ́run ò ṣe 3 o'clock May 7 Pollard event center tó ń bẹ lórí ìyàkálà òòrùn gúlégúlé. oyin ọmọgúnlé ó dá káàárọ̀ ní rẹ̀tẹ̀lẹ̀ tó bá máa lọ síwájú wò wá síwájú ẹ̀ dáadáa tí ìròyìn àyàlà mọ̀ kó o tó sún wọn kó o tó gba àfọ̀npá síwájú ló jẹ́ ọpẹ́lọpẹ́ proprietor Alábí tí Bọ́lá bá so ẹ̀yin Ìbàdàn ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ dádì mi ò bá so ẹ jẹ́ ìrọ́wọ́ yìí ẹ bá ń dúpẹ́ aláyé lọ́wọ́ dádì mi bá so May 7 ọjọ́ keje nínú oṣù karùn-ún aláyé tún bọ̀ lórí àkàlà ní Ìbàdàn o Pollard event center ti rí mọ́lẹ̀ kúnlékúnlé ogun náà tàbí la Ìbàdàn fi mọ́lẹ̀ kó gara kẹ́lẹ́ bàrà yé ni o ogun la fi tàbí la tó bá jẹ́ pé Lagos ní 100k nọ́màkì amẹ́yìn ti Ìbàdàn afẹ́kẹ́ wọlé fúláàs ìwọ tó rò pé báwo ló ṣe máa wọlé sátìrábì láti rí akẹ́bàjẹ́ tó bá ti rí lórí ẹ kò ní sí wàhálà òògùn lè o báwa sí ń bọ̀ ní Ìbàdàn bàbá tírí lẹ́dà gangan ẹ sábà pé tírí ò ní bàbá mọ́ ẹ dẹ̀ mọ̀ pé tírí ò ní bàbá mọ́ ẹ dẹ̀ mọ̀ pé tírí ò ní màmá ọmọ orúkọ náà rè o ẹni tó tún kù táwọn gẹ́gẹ́ bí bàbá àtìyá oníbàámi Alábí o ó dẹ̀ ń ṣe ìnáwó gẹ́gẹ́ bó ṣe ń ṣe ìmọ̀lẹ́ ẹ̀gúnlẹ̀ ọlọ́run ní pín pa báwa sí ẹ̀ẹ́sẹ̀ làgàtà ẹ bá sọ wípé ọ̀rọ̀ Pàṣọ náà wí ọ̀rọ̀ Jíbọ́lá ni wọ́n sọ. ọ̀rọ̀ Pàṣọ náà wí. ọ̀rọ̀ Jíbọ́lá ni wọ́n sọ. àkó ojú ọ̀nà ilé ìjọ ìbẹ̀rẹ̀ tuntun èyí tó bẹ̀rẹ̀ ní kẹjà bá a bá a súnlẹ̀ àwọn síláì fún àbọ̀kọ̀ láwọn láti pẹ̀lú club ó bẹ̀rẹ̀ ní kẹjà lẹ́yìn ẹ̀kọ́ tuntun àwọn síláì fún àbá a súnlẹ̀
Ọlọ́gbẹ́ akẹ́nà jẹ́ ẹ ṣe bàbá Alájí Sáídì Ìlọsùngbà my daddy ẹ ṣe àdúgbò àmàmà rẹ yín bá tìrì mọ́ ẹ lára mọ́ ogúnrégún tó bá ní kí ló ń lọ ní gbòòrògbé ta ló mèrò títì gbogbo wa la ṣáàgbà pàṣẹ lọ bàbá bàbá tó yí. Ṣàrí òkè kájọ kò sí àṣìá. Tọ́ba ní kí ló ń lọ ní gbòòrògbé ta ló mèrò títì gbogbo wa la ṣáàgbà pàṣẹ lọ bàbá bàbá tó yí. Soso láyé ó sáyé, láyé bá tí ọ̀la báyé, olójú òní náà fúnlẹ̀ sí rẹ̀, ìsàlùkọ́ lọ́dọ̀ sí lọ́dún. Iye ní mọ́tò rẹ̀ ní mojú bá fẹ́yìnì, àìmọye sálámọ̀, ìmọ̀ sáàlá sí ẹ̀bá mi ní lọ́wọ́ lọ́dọ̀, onílé ní ṣọ́ọ̀ṣì, oríṣiríṣi àdúgbò sẹ́bà dáàbò wa, oríṣiríṣi àdúgbò. Ṣé kí sátọ̀ bá jẹ́ tó ní gbàdájà? Ó yẹ kó sáyà lọ́wọ́ òun sókè. Sàrẹ̀ tún káwọn òun sọ bí. Ọ̀tá ń sáré ló máa wà fún wọn, àwa náà ń sáré ló bàbá máa yọ ní. Ọ̀tá ń sáré ló máa wà fún wọn, àwa náà ń sáré ló bàbá máa yọ ní. Gbogbo eré tọ̀tà wá ń sá lọ́pàá pàjá sóko. Èyí táwa wá ń sá lóko wà lórí ilé. Ọ̀tá ń sáré kọ́ máa bà wà fún wọn. Àwa náà ń sáré lẹ́kọ̀ọ́ sàmáyọ̀ ní. Sáré wà òkè. Gbogbo olúfimọ́, sáré wà wọ ìgbà náà òkè. Ògo olúwa ni, ògo tí mo rí ìsà. Alábù dáìsàn náà tó sọ náà mọ wọn lẹ́sẹ̀. Kò sí èèyàn tó bá lóhùn òṣùpá. Sábàrẹ́ ni tó sọ pé òun òṣùpá. Ẹyẹ fi sílẹ̀ bóyá omi ìyẹn ò jáde rí. Àfàìmọ̀ bóyá nùrù lẹ́nu. Òbá máa yé lórí ilẹ̀ láti rí òun òṣùpá. Lábọ̀rẹ́ ẹ̀kún ni yóò, ogún ni títí sọ́nà òun kò jábọ̀ wọ́. Torí kọ́ tí ìjà láti rí òun kò fẹ́ jà wọ́. Torí gbogbo mi láti gbogbo tù sí mi kan. Ẹ̀dá tún láwọn tó lọ lọ́nà jòkó mi kan. Tọkọrin ọ̀tẹ̀ tọkọrin èébú. Ẹjọ́ yẹ wọ́n máa wáyé kan òkú ẹ̀jẹ̀. Àforísọ̀ kò sí wọn kí wọ́n lè wọ̀. Lágbàdo fújì o, tí wọ́n tún oníjọ́ lọ́jọ́ ti rí. Ó tó lòmìnira, ọ̀gá ńlá jí wọn náà bọ̀ ṣùgbọ́n. Àtọ́ba orin Sáyidì Òṣùpá. Àwọn ọ̀rẹ́ méjì wọ́n ti wá àpàdàjọ́ máa ṣe. Ṣètìlá wọn lọ́tẹ̀ náà fẹ́ kí ìjà yọ parí. Ìgbà tí lọ́tọ́ nílẹ̀ yìí ìdẹ̀ máa ṣe sí. Ó ká méjì ọ̀ká ó ká méjì sí i. Torí lọ́wọ́ ní bọ́lá mi má sùn mọ́. Lọ́wọ́ ní bọ́lá sùn mọ́. Àbí bọ́lá mi má sùn mọ́. Ọmọdé bá ṣàbí àjọ oṣù pápọ̀ láṣọ àlàdé. Àwọn alágbègbè olùfimọ́ sábà tó kára tó kára. Yọ̀bọ̀ Àpẹẹrẹ ìjọba ní ìgbà lóbi o, òṣùpá lọ́ọ́ máa bẹ̀rẹ̀ ìrìn náírà. Ọlọ́pẹ́ akẹ́bà jẹ́ ẹ̀ṣẹ́ bàbá Alájí Sáídì Ìlọsùngbà my daddy ẹ̀ṣẹ́ àdúgbò àmàmà rẹ̀ yé bá tí ì kọ́ ẹ̀rọ àpò òkúrẹ́kúrẹ́ bàbá ní kí ló ń lọ nínú òwe ká ló ń tẹ̀lé títì gbogbo wa la sáàjọ pàtàkì lọ bàbá ọ̀dọ́dọ́. Bye.
tó ọmọ kẹlò sí lára bá mi wò. Báwo tẹ̀lá náà kó sùn kàkà o, ó lè ṣe kí sọ́tò bá jẹ́ tó ní kọ́lájà.